Mo kí yín kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí, èyí tí a máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ láti ṣe ìpalẹ̀mọ́ fún ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi èyí tó ń bọ̀ yìí ní ọjọ́ 12 oṣù karùn-ún okòólélẹ́gbàá ọdún ó lé ẹyọ mẹ́rin tá a wà yìí. Orí ọ̀rọ̀ wa èyí tí à ń gbé yẹ̀wò nínú ọ̀sẹ̀ yìí òun ni a kà á sí fún un ní òdodo. A kà á sí fún un ní òdodo. A sì ń kẹ́kọ̀ọ́ nínú ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 13 sí 15 rẹ̀. Róòmù orí 4 ẹsẹ̀ 13 sí 15 rẹ̀. Èyí tí ó kà báyìí ní èdè Yorùbá: nítorí ìlérí fún Ábúráhámù àti fún irú ọmọ rẹ̀ pé òun ó ṣe àrólé ayé, kì í ṣe nípa òfin bí kò ṣe nípa òdodo ìgbàgbọ́. Nítorí bí àwọn tí í ṣe ti òfin bá ṣe àrólé, ìgbàgbọ́ di asán, ìlérí sì di aláìlágbára. Nítorí òfin ń ṣiṣẹ́ ìbínú, ṣùgbọ́n níbi tí òfin kò bá sí, ìrúfin kò sí níbẹ̀. Nítorí náà ni ó fi ṣe ti ipa ìgbàgbọ́ kí ó lè ṣe ti ipa oore-ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú. Kì í sì í ṣe àwọn ti ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn tí ó ti inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú, ẹni tí í ṣe bàbá gbogbo wa, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé, mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́. Ọlọ́run tìkára rẹ̀ tí ó sọ òkú di ààyè, tí ó sì pé wọn nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò rò ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n 100 ọdún, àti kíkú inú Sárà kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó lé ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó sá ti mọ̀ dájú pé ohun tí òun bá ti lérí ó sì lè ṣe é. Nítorí náà ni a ṣe kà á sí fún un ní òdodo. A kò sákọ̀ ọ́ nítorí tirẹ̀ nìkan, a kà á sí fún un, ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú, ẹni tí a sì kà á sí fún bí àwa bá gbàgbọ́. Ẹni tí ó gbé Jésù Olúwa wa dìde kúrò nínú òkú, ẹni tí a sì fi tọrẹ ẹ̀ṣẹ̀ wa, tí a sì jíǹde nítorí ìdáláre wa. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ṣé ẹ rí ẹsẹ̀ 20 àti 21 ìwé Róòmù orí 4 tá a kà tán? Òun ni ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ àdìímú, ẹsẹ̀ wúrà wa fún ọdún yìí. Mo tún kà fún wa lẹ́ẹ̀kan sí Róòmù orí 4 ẹsẹ̀ 20 àti 21 tí í ṣe ẹsẹ̀ wúrà wa. Ó kà báyìí pé kò sì fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n òun lé ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ pé dájúdájú pé ohun tí òun bá ti lérí ó sì lè ṣe é. Ṣùgbọ́n nígbà tí ó sáà ti mọ̀ dájú pé ohun tí òun bá lérí ó sì lè ṣe é. Ẹsẹ̀ láti rántí wa òun nìyẹn. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ yìí. Àdúrà mi ni wípé Olúwa yóò bùkún èmi àti yín lẹ́kùnrẹ́rẹ́ nínú rẹ̀. Bí ẹ bá gbàgbé, orí ọ̀rọ̀ wa fún oṣù yìí tí à ń wò, tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí nínú gbogbo oṣù karùn-ún yìí nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò wa, òun ni
dídúró ṣinṣin nínú ìgbàgbọ́, dídúró ṣinṣin nínú ìgbàgbọ́. Ohun yòówù tá a lè máa là kọjá, ohun ìrírí yòówù tá a lè máa ní, ìṣe àìlera àìsàn ni, ìṣe àìrọ́mọbí ni, ìṣe àìríṣẹ́ ni, ìṣe iṣẹ́ ò lọ déédé ni, ìṣe ìpèníjà nínú ìdílé ni, ìṣe ìpèníjà lórí ọkọ ni, ìṣe ìpèníjà lórí ìyàwó ni, ìṣe ìpèníjà lórí ọmọ ni, ìṣe ìpèníjà lórí aya ni, ìṣe ìpèníjà lórí àwọn ẹbí wa tàbí iléeṣẹ́ wa. Ẹ̀kọ́ wa fún gbogbo oṣù yìí ń pè wá wípé ìlàkọjá yòówù tá a lè máa là kọjá, ká dúró ṣinṣin nínú ìgbàgbọ́. Lọ́sẹ̀ tó kọjá, Pọ́ọ̀lù ṣàlàyé fún wa wípé àti Júù ni o, àti Gíríkì ni o, gbogbo wa pátápátá la jẹ̀bi Ọlọ́run. Gbogbo wa la ti ṣẹ̀, tá a sì ti kùnà ògo Ọlọ́run. Ìdí nìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ bá gbàgbé, ẹsẹ̀ láti rántí wa òun ni Róòmù orí 3 ẹsẹ̀ 22, abala kejì ẹsẹ̀ 22 sí 23, tí ó sọ wípé kò sí ìyàtọ̀, gbogbo wa ni a ti ṣẹ̀ tí a sì ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tìjẹjọ́ náà, tí ọ̀sẹ̀ tó kọjá náà, Paul Àpọ́stélì ó jẹ́ kó yé wa wípé ọ̀nà kan ṣoṣo tí gbogbo ènìyàn lè gbà láti ní ìdáláre lóko ẹrú ẹ̀ṣẹ̀, ọ̀nà kan ṣoṣo tí gbogbo ènìyàn lè gbà láti ní ìdáǹdè, láti ní ìgbàlà, òun náà ni ọ̀nà ìgbàgbọ́ nínú ikú, ìsìnkú àti àjíǹde Jésù. Ọ̀nà ìgbàgbọ́ nínú ìfara-ẹni-rúbọ èyí tí Jésù fi ara rẹ̀ ṣe lórí igi àgbélébù fún ìmúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Níjẹjọ yẹn, bẹ́ẹ̀ bá sì gbàgbé, lọ́sẹ̀ tó kọjá yẹn tẹ́ ẹ̀ bá sì gbàgbé, a tọ́ka wa sí àwọn ẹsẹ̀ Bíbélì míì pàápàá tí wọ́n ṣe àtẹnumọ́ nǹkan kan náà tí Paul Àpọ́stélì ń sọ fún wa nínú ìwé Róòmù orí 3 tá a ti kẹ́kọ̀ọ́, bíi ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12 tó sọ fún wa pé kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a fi lè gbà wá là. Kò sí orúkọ míì. Bẹ́ẹ̀ náà ni a tọ́ka wa sí ìwé ìrere Jọ́ọ̀nù orí 11 ẹsẹ̀ 6, níbi tí Jésù Olúwa wa ti wí pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí ò ṣe nípasẹ̀ mi. So kò sí ọ̀nà mìíràn sí ìgbàlà, kò sí orúkọ mìíràn tó lè gbàlà ju orúkọ Jésù lọ, ju ọ̀nà ìfara-ẹni-rúbọ èyí tí Jésù ti fi ara rẹ̀ ṣe fún ìmúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn lọ. Bákan náà, tẹ́ ẹ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá, nínú ẹ̀kọ́ wa, nínú ibi tí ẹ̀kọ́ wa gan ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ rí i pé bí ẹ̀kọ́ wa ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá ni ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 21, níbi tí Paul ti sọ wípé ìwé òfin àti àwọn wòlíì, èyí ni ìwé mímọ́ àwọn Júù táwa mọ̀ sí ìwé májẹ̀mú láéláé nínú Bíbélì wa lónìí, ó ń jẹ́rìí sí wípé ọ̀nà kan ṣoṣo sí ìgbàlà, òun náà ni ọ̀nà ìgbàgbọ́. Lónìí, Paul Àpọ́stélì wá lọ sínú ìwé àwọn Júù yẹn, ìwé mímọ́ àwọn Júù yẹn tá a mọ̀ sí májẹ̀mú láéláé lónìí, láti fi hàn wá gedegbe bí a ṣe dá Ábúráhámù láre nípa ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù Kristi. Torí náà lọ́sẹ̀ yìí, ohun tí a ń lọ wò, òun náà ni bí a ṣe dá Ábúráhámù láre nípa ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù Kristi. Ábúráhámù tí í ṣe bàbá ńlá àwọn Júù. Ábúráhámù tí í ṣe bàbá ńlá àwọn Júù. Báwo lọ́lọ́run ṣe dá láre nípa ìgbàgbọ́ rẹ̀? Ohun tí a ń lọ wò ní ọ̀sẹ̀ yìí nù. Ìdí nù tí a fi pe orí ọ̀rọ̀ wa ní a sì kà á sí fún un ní òdodo. A sì kà á sí fún un ní òdodo. Ẹ̀kọ́ wa yìí, abala 3 òun là wá pín sí. A bẹ̀rẹ̀ mọ́ sí láwẹ́láwẹ́ ní ìsìn. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú abala àkọ́kọ́, èyí tí a pè ní ìgbàgbọ́ bíi ohun
àìgbọ́dọ̀ mọ́ ní fún òdodo, ìgbàgbọ́ bí ohun àìgbọ́dọ̀ mọ́ ní fún òdodo. A sì ń kà nínú ìwé Róòmù orí 4 náà ẹsẹ̀ 13 sí 15, èyí tó kà báyìí wípé nítorí ìlérí fún Ábúráhámù tàbí fún irú ọmọ rẹ̀ pé òun ó ṣe àrólé ayé, kì í ṣe nípa òfin bí kò ṣe nípa òdodo ìgbàgbọ́. Nítorí bí àwọn tí ń ṣe ti òfin bá ṣe àrólé, ìgbàgbọ́ dasán, ìlérí di aláìlágbára, nítorí òfin ń ṣiṣẹ́ ìbínú. Ṣùgbọ́n níbi tí òfin kò sí, ìrúfin kò sí níbẹ̀. Nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, kókó ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì jùlọ tá a gbọ́dọ̀ kọ́kọ́ fọ́ wẹ́wẹ́, òun ni gbólóhùn tá a pè ní òdodo. Kí ni òdodo? Kí ni òdodo túmọ̀ sí? Òdodo lédè òyìnbó ohun tá a mọ̀ sí ni righteousness. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà tí a bá ń tú òdodo nínú Yorùbá, a sọ pé òótọ́ ni, ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ. Kí ni òdodo? Òdodo ni ó túmọ̀ sí wíwà ní déédé pẹ̀lú Ọlọ́run, wíwà ní ẹni ìtẹ́wọ́gbà, jíjẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Nígbàkúùgbà tí mo bá sì ń gbìyànjú láti wá nǹkan kan tá a fi lè ṣe àlàyé nípa kí ni òdodo, mo sábà máa ń lo àwọn nǹkan oríṣìí mẹ́ta. Àkọ́kọ́ nínú rẹ̀ ó ní rédíò tá a máa ń lò ńjọ́un, rédíò tí máa ń ní ìlà tẹ́ẹ́rẹ́ láàrin, tí sì máa ń ní àwọn nọ́mbà kọ̀ọ̀kan tó jẹ́ wípé ń tọ́ka sí iléeṣẹ́ rédíò kọ̀ọ̀kan. Ẹ mọ̀ pé tá a bá ń yín rédíò yẹn tá à ń gbé lọ sínú iléeṣẹ́ rédíò tá a fẹ́ gbé lọ, tí ó bá tí ì dé orí ìkànnì yẹn dáadáa, tó bá fẹ́ débẹ̀ tán yóò bẹ̀rẹ̀ sí í rán mú. Ṣùgbọ́n tó bá ti bọ́ sórí ìkànnì iléeṣẹ́ rédíò tá a fẹ́ gbé sí gangan, ẹ rí wípé yóò já garaga. Kí ni òdodo? Òdodo òun ni ayé tí ó rán mú. Ayé tí ò bá wà ní déédé pẹ̀lú Ọlọ́run, bí ọ̀pá tínrín rédíò ṣe wà ní déédé pẹ̀lú iléeṣẹ́ rédíò tá a fẹ́ gbọ́, ayé náà mọ̀ rán mú. Ṣùgbọ́n tí ayé wa bá wà ní déédé pẹ̀lú Ọlọ́run, garaga la máa gbóhùn Ọlọ́run bá a ṣe ń gbọ́ rédíò, tọ́lọ́run náà sì máa gbọ́ tiwa. Ohun kejì tí mo máa ń fi ń ṣàlàyé òdodo, òun ni tẹlifíṣàn. Iléeṣẹ́ tẹlifíṣàn kọ̀ọ̀kan òun náà ní ìkànnì tiẹ̀. Tí ẹ bá ń wo tẹlifíṣàn, tẹ́ ẹ bá fẹ́ gbé tẹlifíṣàn yín sí iléeṣẹ́ tẹlifíṣàn kan, tí ó bá tí ì dé orí ìkànnì ilé tẹlifíṣàn, tó bá fẹ́ débẹ̀ báyìí, ẹ máa rí tí ó máa ṣe bàlàbàlà. Ṣùgbọ́n tó bá ti dórí ìkànnì, ẹ máa rí náà rí kedere bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí. Òdodo òun ni ìgbé ayé tí ò ṣe bàlàbàlà, tó ń rí Ọlọ́run bọ́lọ́run ṣe rí, tọ́lọ́run náà sì ń rí, tó wà ní déédé pẹ̀lú Ọlọ́run. Tí ayé bá ti wà ní déédé ìkànnì Ọlọ́run, àwòrán Ọlọ́run sí wa, ọ̀rọ̀ Ọlọ́run sí wa kedere ni, kò ní í ṣe bàlàbàlà. Ṣùgbọ́n tí ayé bá ò bá ti wà ní déédé pẹ̀lú ìkànnì Ọlọ́run, ní pẹ̀lú Ọlọ́run, bàlàbàlà láyé wa ọmọ ṣe. Ìdínú tẹ́ ẹ fi rí ọ̀pọ̀lọpọ̀, tẹ́ ẹ bá rí ẹni tí ń ṣe bàlàbàlà nù ayé lónìí, ìdí ni wípé ayé wọn ò sí ní déédé pẹ̀lú Ọlọ́run. Ohun kẹta tí mo fi ń ṣàlàyé òdodo, òun ni ẹ̀rọ ìléwọ́ tá ń lò ní ìsinyìí, tẹlifóònù alágbèéká tá ń gbé kiri. Tẹlifóònù kọ̀ọ̀kan òun ló ní nọ́mbà 11. Ṣùgbọ́n tí ẹ bá ń wá fẹ́ pe ẹnìkan, tẹ́ ẹ bá jẹ́ wípé nínú nọ́mbà 11 ọ̀hún, tẹ́ ẹ bá tẹ nọ́mbà 10 dáadáa, ṣùgbọ́n tí ẹ ṣàṣìṣe lórí nọ́mbà kan, tẹ́ ẹ bá pe nọ́mbà ọ̀hún, tí nọ́mbà ń bá dún, tẹ́nìkan bá gbé, ìdáhùn wo ni ó fún yín? Yóò sọ fún yín pé ẹni wrong number lẹ ń pè, ẹni ó yẹ kẹ́ ẹ pè kọ́ ni ẹ ń pè. Ìgbà míì gan ó lè sọ wípé ẹni tẹ́ ń pè yìí o kò sí ní àrọ́wọ́tó. Kódà iléeṣẹ́ tẹlifóònù gan lè sọ wípé nọ́mbà yìí o àwa ò fi síta. Èyí tí ń tọ́ka sí wípé bí ayé wa ò bá wà ní déédé pérépéré pẹ̀lú Ọlọ́run, a ò ní gbóhùn Ọlọ́run, Ọlọ́run náà ò ní gbọ́ tiwa. Kì í ṣe kìkì eyín nìkan, a ò ní jẹ́ ẹni ìbùkún lọ́dọ̀ Ọlọ́run. Ohun tí òdodo èyí tí ó túmọ̀ sínú. Ìbéèrè wa ni wípé kí ni a fi ń di olódodo?
kí la fi ń sọ ní di olódodo? Nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí, àwọn ń sọ fún wa wípé ohun kan ṣoṣo tá a fi ń di olódodo kì í ṣe sí ọwọ́ wa, kì í ṣẹ̀sìn. Ìgbàgbọ́ ni a fi ń di olódodo. Ohun kan ṣoṣo tí jẹ́ kò ṣeé mọ̀ní láti di olódodo òun ni ìgbàgbọ́. Eléyìí òun ló sì mú Pọ́ọ̀lù tó fi gbára lé ìwé Jẹ́nẹ́sísì orí 15 ẹsẹ̀ 1 sí 4. Jẹ́nẹ́sísì orí 15 ẹsẹ̀ 1 sí 4, níbi tí ìwé mímọ́ ti yànnàná fún wa báwo ni Ábúráhámù ṣe di olódodo, tí Pọ́ọ̀lù wá gùn lé ẹsẹ̀ Bíbélì ń láti fi bá wa sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ tí à ń kọ́ nínú Róòmù orí 9 lọ́sẹ̀ yìí. Tí Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ ṣí pẹ̀lú mi ká wo ohun tí ìwé mímọ́ sọ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 15, ká jọjọ ka ẹsẹ̀ 1 sí 4 rẹ̀. Ẹ gbọ́ bí ìwé mímọ́ ti sọ. Lẹ́yìn nǹkan wọ̀nyí, ọ̀rọ̀ Olúwa tọ̀ Ábúráhámù wá ní ojúran wípé, má bẹ̀rù Ábúráhámù, èmi ni asà rẹ, èrè ńlá rẹ gidigidi. Ábúráhámù sì wípé, Olúwa Ọlọ́run, kí ni ìwọ ó fi fún mi? Èmi sà ń lọ láì lọ́mọ. Eliasiri ti Damasku yìí ní ẹni tí ó nílé mi. Ábúráhámù sì wípé, wò ó, èmi ni ìwọ kò fi ọmọ fún. Sì wò ó, ẹrú tí a bí nínú ilé mi yóò á jẹ́ àrólé mi. Sì wò ó, ọ̀rọ̀ Olúwa tọ̀ ọ́ wá wípé, eléyìí kì yóò ṣe àrólé rẹ, bí kò ṣe ẹni tí yóò ti inú rẹ jáde, òun ni yóò ṣe àrólé rẹ. Ó sì mú un jáde wá sí gbangba, ó sì wípé, gbójú wo òkè ọ̀run nísinsìnyí kí o sì ka àwọn ìràwọ̀, bí ìwọ bá lè kà wọ́n. Ó sì wípé, bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ yóò rí. Ó sì gba Olúwa gbọ́, a sì kà á sí fún un ní òdodo. Ẹsẹ̀ 6 yẹn lẹ́ẹ̀kan sí, ó sì gba Olúwa gbọ́, a sì kà á sí fún un ní òdodo. Nínú ìwé Róòmù orí 4 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 12, ìwé Jẹ́nẹ́sísì orí 15 yìí, ẹsẹ̀ 6 àkọ́kọ́ yìí, òun ni Pọ́ọ̀lù fi ṣàlàyé bí Ábúráhámù ṣe dolódodo. Pàápàá jùlọ ẹsẹ̀ 6 tá a kà kàn yẹn, ó sì fi hàn gbangba fún wa pé Ábúráhámù dolódodo kì í ṣe pé torí ipò kọlà ìlà abẹ́. Ábúráhámù dolódodo kì í ṣe pé nítorí ẹ̀sìn. Ábúráhámù dolódodo kì í ṣe pé nítorí pé ó pa òfin kankan mọ́. Ó di olódodo torí pé ó gba Ọlọ́run gbọ́. Ẹsẹ̀ 6 yẹn ní, Ábúráhámù sì gba Olúwa gbọ́, òun sì kà á sí fún un ní olódodo. Ó gba ìlérí tọ́lọ́run ṣe fún un, ó gbà á gbọ́. Eléyìí ni a sì kà fún Ábúráhámù ní òdodo. Ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 13 ìwé Róòmù orí 4 tí ẹ̀kọ́ tiwa tọ̀sẹ̀ yìí wá ti bẹ̀rẹ̀, Pọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí yànnàná àti àlàyé síwájú sí bí Ábúráhámù ṣe di olódodo. Ó sì mú àwọn kókó kọ̀ọ̀kan jáde fún wa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 13 yẹn. Ẹ jẹ́ á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ̀rẹ̀ sí wò wọ́n. Kókó àkọ́kọ́ tó mú jáde ni wípé ìlérí Ọlọ́run fún Ábúráhámù wípé yóò di bàbá orílẹ̀-èdè ayé. Ìlérí yẹn a ṣe fún Ábúráhámù kì í ṣe pé nítorí pé Ábúráhámù kò fi mọ́. A ṣe fún Ábúráhámù kì í ṣe pé nítorí pé Ábúráhámù ó ṣe ohun kankan fún Ọlọ́run, tàbí pé nítorí pọ́kátò. Rárá o, ìlérí yẹn a ṣe fún un nítorí pé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ni. Eléyìí ni ẹsẹ̀ 13 ló ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa nígbà tó ní, nítorí ìlérí fún Ábúráhámù tàbí fún irú ọmọ rẹ̀ pé òun ó ṣe àrólé ayé, kì í ṣe nípa òfin. Rárá o, kì í ṣe nípa òfin, bí kò ṣe nípa òdodo tó tinú ìgbàgbọ́ wá.
bí kò ṣe nípa òdodo tó ti inú ìgbàgbọ́ wá. So ìlérí tọ́lọ́run ṣe fún Ábúráhámù kìí ṣe pé nítorí pé Ábúráhámù ń pòfin Ọlọ́run mọ́, ṣùgbọ́n nítorí wípé Ábúráhámù ní ìgbàgbọ́ nínú ìlérí Ọlọ́run tọ́lọ́run ń ṣe. Ìgbàgbọ́ rẹ̀ yìí lọ́lọ́run sì kà sí fún un ní òdodo, bá a ṣe kà lẹ́ẹ̀kan nínú ìwé Jẹ́nẹ́sísì orí 15 ẹsẹ̀ 9. Tó bá jẹ́ wípé nípa ohun kan tí Ábúráhámù ṣe ni Ọlọ́run fi fún un ní nǹkan, kìí ṣèlérí mọ́, a jẹ́ wípé Ábúráhámù ṣiṣẹ́ fún un nù. Ǹtẹ́yìn bá sì ṣiṣẹ́ fún, ẹ̀tọ́ rẹ̀ ló kù tí ó gbà. Bó sì ṣe ọba bá ṣiṣẹ́ ìjọba níparí oṣù, kìí ṣèlérí lòṣìṣẹ́ ìjọba ń gbà, èrè iṣẹ́ rẹ̀ ni. Ṣùgbọ́n ìlérí tá a ṣe fún Ábúráhámù kìí ṣèrè iṣẹ́ tá Ábúráhámù ṣe. Èrè ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run la fi fún un ní ìlérí yìí, kìí ṣiṣẹ́ kankan rere kankan tó ṣe fún Ọlọ́run. Ìdí nìyẹn tí ẹsẹ̀ 11 ìwé Róòmù tá à ń tí ń kẹ́kọ̀ọ́ ń fi wípé nítorí bí àwọn tí í ṣe òfin bá ṣe àrólé, ìgbàgbọ́ dasán, ìlérí sì di aláìlágbára. Ìyẹn ni pé tó bá jẹ́ pé nípa iṣẹ́ ọwọ́ wa ńlá fi ń gba ìlérí gbà nǹkan lọ́wọ́ Ọlọ́run, a jẹ́ wípé ẹ̀tọ́ wa là ń gbà, kìí ṣe ìlérí mọ́, ìlérí da aláìlágbára, ìlérí dasán. Tó bá jẹ́ pé nípa iṣẹ́ ọwọ́ wa tá a ṣe la fi ń rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run, a jẹ́ wípé ẹ̀tọ́ wa là ń gbà lọ́wọ́ Ọlọ́run, kìí ṣe pé Ọlọ́run ń ṣe àánú tàbí pé ó ń so ohunkóhun fún wa lọ́fẹ̀ẹ́. Tá a bá wá tẹ̀síwájú nínú ìwé májẹ̀mú láéláé, yàtọ̀ fún ìwé Jẹ́nẹ́sísì tá a ti kà lẹ́ẹ̀kan yẹn orí 15, àwọn ìwé mìíràn náà nínú Jẹ́nẹ́sísì wọ́n tọ́ka sí àwọn ìlérí Ọlọ́run tọ́lọ́run ṣe fún Ábúráhámù, tó sì jẹ́ pé gbogbo àwọn ìlérí yìí pátápátá ó dúró lórí ìgbàgbọ́ tí Ábúráhámù ní nínú Ọlọ́run pé ntọ́lọ́run wíhun yóò ṣe kí ni o, yóò ṣe. Ẹ jẹ́ á wo díẹ̀ nínú àwọn ìlérí yìí. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ níbi tọ́lọ́run ti pe Ábúráhámù gangan. Ọlọ́run pe Ábúráhámù gangan nínú ìwé Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3 bẹ̀ lọ́lọ́run ti kọ́kọ́ pa Ábúráhámù pa. Ọlọ́run sì pé kìí ṣe pé nítorí pópòfin Ọlọ́run ó pòfin kankan mọ́. Nínú Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 1 Bíbélì ní Olúwa sì ti wí fún Ábúráhámù pé jáde kúrò ní ilẹ̀ rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ àti kúrò ní ilé bàbá rẹ sí ilẹ̀ kan tèmi ó fi fún ọ. Èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá, èmi ó sì bùsí fún ọ, èmi ó sì sọ orúkọ rẹ di ńlá, ìbùkún ni ìwọ ó sì já sí. Èmi ó sì bùkún fún àwọn tí ń súre fún ọ, ẹni tí ń sì ń fi ọ́ ré ni èmi ó fi ré. Nínú rẹ, ẹ gbọ́ yẹn dáadáa, nínú rẹ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 1 sí 3 lọ́lọ́run ti ṣèdí ìlérí yẹn fún Ábúráhámù. Nínú rẹ la ó ti bùkún gbogbo ìdílé ayé. Ìlérí yìí ò sì ti pa iṣẹ́ kan tábúráhámù ṣe fọ́lọ́run jáde, bí kò ṣe pé pa oore ọ̀fẹ́ àti ìgbàgbọ́ tó nínú Ọlọ́run. Tẹ́ ẹ bá kú òun bẹ̀rù tẹ́ ẹ lọ sínú ìwé Jẹ́nẹ́sísì orí 17, Jẹ́nẹ́sísì orí 17 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 8, ìlérí nǹkan náà Ọlọ́run tún ṣe, ó tún tẹnu mọ́. Bíbélì kà nínú Jẹ́nẹ́sísì orí 17 ẹsẹ̀ 1 sí 8 báyìí pé nígbà tí Ábúráhámù di ẹni 99 ọdún 99 years, Olúwa farahàn Ábúráhámù sì wí pé èmi ni Ọlọ́run Olódùmarè, máa rìn níwájú mi kí o sì pé, èmi ó sì bá ọ dá májẹ̀mú mi, èmi ó sọ ọ́ di orílẹ̀-èdè púpọ̀ gidigidi. Ábúráhámù sì dojúbolẹ̀. Olúwa sì bá a sọ̀rọ̀ pé bí ó ṣe ti èmi ni, kíyèsí májẹ̀mú mi wà pẹ̀lú rẹ, ìwọ ó sì máa ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. Bẹ́ẹ̀ ni a kì yóò pè ọ́ ní Ábúráhámù mọ́, bí kò ṣe Ábúráhámù lórúkọ rẹ ó máa jẹ́, nítorí tí mo ti sọ ọ́ di orílẹ̀-èdè púpọ̀. Èmi ó sì mú ọ bí sí i púpọ̀ púpọ̀. Ọ̀pọ̀ orílẹ̀-èdè ni èmi ó sì mú ti ọ̀dọ̀ rẹ wá, àti àwọn ọba ni yóò tinú rẹ jáde wá. Èmi ó sì gbé májẹ̀mú mi kalẹ̀ láàrin tèmi tìrẹ àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran wọn, ní májẹ̀mú ayérayé, láti máa ṣe Ọlọ́run rẹ
àti ti irú ọmọ rẹ lẹ́yìn rẹ, èmi ó sì fi ilẹ̀ tí ìwọ ṣe àlejò níbẹ̀ fún ọ àti fún irú ọmọ rẹ. Gbogbo ilẹ̀ Kénáánì ni ìní rẹ títí láéláé, èmi ó sì máa ṣe Ọlọ́run wọn. Ọlọ́run tún ìlérí tó ti ṣe fún Abraham nínú ìwé Genesis orí 12, tó tún ṣe lé orí 15, ó tún ṣe lórí 17 tí mo kà tán fún wa ní ìsìn. Ṣùgbọ́n borí gbogbo rẹ̀, Ọlọ́run tó wá tún ìlérí yẹn ṣe lẹ́ẹ̀kan sí nínú ìwé Genesis orí 22, ẹsẹ̀ 17 rẹ̀ àti 18. Ẹ gbọ́ bó ti wí. Genesis orí 22, 22:17, ẹsẹ̀ 17, ó ní pé ní búbùkún, Abraham lọ́lọ́run bá gbà, ní búbùkún èmi ó bùkún fún ọ, àti ní bíbísí èmi ó mú irú ọmọ rẹ bí sí bí ìràwọ̀ ojú ọ̀run àti bí iyanrìn etí òkun. Irú ọmọ rẹ yóò sì ní ẹni bodè àwọn ọ̀tá wọn. Ńgbà wá dé ẹsẹ̀ 18, ó ní àti gbogbo irú ọmọ rẹ ni a ó bùkún fún, àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo orílẹ̀-èdè ayé, nítorí tí ìwọ gba ohùn mi gbọ́. Ẹsẹ̀ 18 yẹn lẹ́ẹ̀kan sí, Genesis orí 22, 22:18, ẹsẹ̀ 18 yẹn lẹ́ẹ̀kan sí. Ó ní àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo orílẹ̀-èdè ayé, nítorí tí ìwọ gba ohùn mi gbọ́. So ìlérí yìí ó wá nítorí ìgbàgbọ́ èyí tí Abraham ní nínú Ọlọ́run. Ìgbàgbọ́ tí Abraham sì ní nínú Ọlọ́run yìí, gẹ́gẹ́ bí Paul apọ́sítélì wọn ti ń sọ fún wa nínú ìwé Róòmù orí 4 tá a ti ń kẹ́kọ̀ọ́, ó wáyé nítorí pé ó mú kí Ọlọ́run kà á sí fún un ní òdodo. Ó mú kí Ọlọ́run kà á sí fún un ní òdodo, torí pé Abraham gba Ọlọ́run gbọ́, ó sì gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láti gbọ́ràn sí tí Ọlọ́run ní kó ṣe. Àti pé kì í ṣe kìkì èyí nìkan, ó dúró nínú ìgbàgbọ́ náà nígbà tó rọrùn àti ìgbà tí ò rọrùn, nígbà tí ẹ̀kọ́ sojú múmu àti ìgbà tí ẹ̀kọ́ ò ṣe ojú múmu. Kì í ṣe kìkì èyí nìkan, eléyìí fi hàn wá wípé Ọlọ́run tìkára rẹ̀ nínú ìlérí gbogbo tó ṣe fún Abraham yìí, ó ṣèlérí fún Abraham nípa oore ọ̀fẹ́ ni. Kì í ṣe pé nítorí pé Abraham kátó tàbí pé ní ohun ìṣògo kankan ní ọ̀dọ̀ Ọlọ́run àbó ṣiṣẹ́ fún un ló fi gbà rárá o. Orí ìlérí yìí gbà lábẹ́ oore ọ̀fẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run, torí náà Ọlọ́run kà á sí fún un ní òdodo. Èyí sì fi hàn wípé òfin èyí tí a wá mú wá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn Abraham, nígbà Mósè, nígbà táwọn ọmọ Ísírẹ́lì ń lọ sí ilẹ̀ ìlérí nínú aginjù, kò ní ohunkóhun ń ṣe pẹ̀lú à ń sọ ní di olódodo. Ìgbàgbọ́ nínú Jésù ní ń sọ ní di olódodo. Ìdí nìyẹn tí ẹsẹ̀ 15 ìwé Róòmù tá a ti ń kẹ́kọ̀ọ́ fi wípé nítorí òfin ń ṣiṣẹ́ ìbínú, ṣùgbọ́n níbi tí òfin kò bá sí, ìrúfin kò sí ní ibẹ̀. Òfin ò lè gbanilà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lọ́sẹ̀ tó kọjá, ohun kan ṣoṣo tófin lè ṣe oníkọ́nà ka àléébù, kó tọ́ka sí pé ó ti ṣì, ó ti kọjá ààlà. Ṣùgbọ́n òfin kò lè tú ẹni ó bá wọnú ìdè, kò lè tú sílẹ̀. Ìgbàgbọ́ nínú Ọlọ́run, ìgbàgbọ́ nínú Jésù nìkan ló ń tú ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí sì ń sọ ní di òmìnira. Ìgbàgbọ́ nínú Jésù ní ń tú ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ nínú ìdè gbogbo. Nítorí náà, ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Nígbà tí èyí ń sì mú wa wọnú abala kejì ẹ̀kọ́ wa lọ, èyí tá a pè ní ìlérí Ọlọ́run ó wá nípa ìgbàgbọ́. Ìlérí Ọlọ́run ó wá nípa ìgbàgbọ́. Èyí sì ní í ṣe pẹ̀lú orí 4 ìwé Róòmù tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, ẹsẹ̀ 17 sí 17. Róòmù orí 4:19, ẹsẹ̀ 17 sí 17. Romans 4:16-17. Èyí tó kà báyìí pé nítorí náà ni ó fi ṣe ti
ipa ìgbàgbọ́, kí ó lè ṣe ti ipa oore ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú. Kì í ṣe àwọn ti ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún gbogbo àwọn inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú, ẹni tí í ṣe bàbá gbogbo wa. Gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé, mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́, Ọlọ́run tìkára rẹ̀, tí ó sọ òkú di ààyè, tí ó sì pé ohùn wọn nì tí ò sí, bí ẹni pé wọ́n ti wà. Ìlérí Ọlọ́run nínú abala kejì ẹ̀kọ́ wa yìí, ohun tá à ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa ni pé ìlérí Ọlọ́run fún Ábúráhámù wáyé nípasẹ̀ ìgbàgbọ́ ni. Lábẹ́ oore ọ̀fẹ́ ni, kì í ṣe nípa ohun kan tí Ábúráhámù ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà sì ni ìgbàlà ọkàn wa àti tèmi àti tiyín pẹ̀lú. Oore ọ̀fẹ́ la fi gbà wá là nípa àgbàgbọ́, àti èyí ni kì í ṣe tàwa tìkára wa, ẹ̀bùn Ọlọ́run ni. Bí àwọn ìlérí Ọlọ́run fún Ábúráhámù ṣe jẹ́ ẹ̀bùn Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni ìgbàlà tọ́lọ́run fi fún gbogbo ayé lónìí nípasẹ̀ Jésù Kristi. Ó jẹ́ ẹ̀bùn Ọlọ́run lábẹ́ oore ọ̀fẹ́ rẹ̀, èyí tí à ń sì ń fi ìgbàgbọ́ gbà. Nítorí ìdí èyí, àwọn wo wá gan lójúlówó ọmọ Ábúráhámù? Àwọn ojúlówó ọmọ Ábúráhámù kì í kàn ṣe àwọn tó jẹ́ pé ó ti inú ẹ̀jẹ̀ Ábúráhámù jáde. Àwọn ojúlówó ọmọ Ábúráhámù ó ní àwọn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní. Téèyàn bá ní ẹ̀jẹ̀ Ábúráhámù nú àgọ́ ara rẹ̀ tí ò ní gbàgbọ́ Ábúráhámù, kì í ṣojúlówó ọmọ Ábúráhámù. Ṣùgbọ́n téèyàn bá jẹ́ ní ẹ̀jẹ̀ Ábúráhámù lára rẹ̀ tó sì ní ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní, eléyìí òun lójúlówó. Bí èyí bá sì ṣe ẹ̀jẹ̀ Ábúráhámù tó bá ní ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní, ojúlówó ọmọ Ábúráhámù ni. Ntí ẹsẹ̀ ìkẹrìndínlógún ìwé wa tí ń fìdí rẹ̀ múlẹ̀ sọ fún wa nù, ìwé Róòmù orí kẹrin tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, ẹsẹ̀ ìkẹrìndínlógún, nígbà tó ní, nítorí náà ni ó fi ṣe ti ipa àgbàgbọ́, kí ó lè ṣe ti ipa oore ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú. Kì í ṣe ti àwọn ti ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú, ẹni tí í ṣe bàbá gbogbo wa. Kì í ṣe ti àwọn tipa òfin nìkan. Ẹnìkan ó béèrè pé àwọn wo ni àwọn tipa òfin nìkan ní ẹsẹ̀ ìkẹrìndínlógún? Àwọn tipa òfin nìkan òun ni àwọn tó jẹ́ pé ẹ̀jẹ̀ Ábúráhámù ní ń sàn nínú àgọ́ ara wọn, tí wọ́n jẹ́ irú ọmọ Ábúráhámù nípa ti bíbí èèyàn, àwọn Júù. Ṣùgbọ́n tí àwọn irú ọmọ tí inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú, àwọn wo ni àwọn ti gbàgbọ́ tinú Ábúráhámù pẹ̀lú? Òun làwọn tó wọn kì í ṣe ẹ̀jẹ̀ Ábúráhámù ní ti bíbí ènìyàn, ṣùgbọ́n tí wọ́n ní ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní, láì ní fi ṣe irú ẹ̀yà tí wọ́n ti jáde wá nínú ayé. Ìdí nìyí tí abala tó kẹ́yìn ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn ni pé Ábúráhámù ní í ṣe bàbá gbogbo wa. Àwọn tí wọ́n ní ẹ̀jẹ̀ Ábúráhámù, tí wọ́n nígbàgbọ́ irú Ábúráhámù pẹ̀lú rẹ̀, àtàwa tá à ní ẹ̀jẹ̀ Ábúráhámù ṣùgbọ́n tá a ní irú ìgbàgbọ́ Ábúráhámù, gbogbo wa Ábúráhámù ni bàbá gbogbo wa. Ìdí nìyẹn tá a fi lè kọrin tá a máa ń kọ nù ìjọ yẹn wípé, ìbùkún Ábúráhámù tèmi ni, ìbùkún Ábúráhámù tèmi ni, àbùkún mi lówùúrọ̀, àbùkún mi lọ́sàn-án, àbùkún mi lálẹ́, ìbùkún Ábúráhámù tèmi ni. Àwọn olóyìnbó ní Abraham's blessings are mine, Abraham's blessings are mine. I am blessed in the morning, afternoon and evening because Abraham's blessings are mine. Ìgbàgbọ́ Ábúráhámù tèmi ni, ìgbàgbọ́ Ábúráhámù tèmi, ìbùkún Ábúráhámù tèmi ni, àbùkún mi lówùúrọ̀, lọ́sàn-án àti lálẹ́, ìbùkún Ábúráhámù tèmi ni. Kí ló jẹ́ kí ìbùkún Ábúráhámù jẹ́ tèmi? Ìgbàgbọ́ ni. Ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní, tèmi náà ní, ló jẹ́ kí ìbùkún Ábúráhámù kó jẹ́ ìbùkún tèmi náà, tó sì mú kí Ábúráhámù jẹ́ bàbá gbogbo wa, bí ẹsẹ̀ ìkẹrìndínlógún ìwé tí à ń kà gẹ́gẹ́ bí ó ṣe sọ. Nítorí náà nígbà tá a wá wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní Ábúráhámù ni bàbá gbogbo wa. Ó kúkú wá là mọ́lẹ̀ dáadáa.
nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún ó ní ẹni tí í ṣe bàbá gbogbo wa, bàbá gbogbo àwa tá a nígbàgbọ́, irú èyí tí Ábúráhámù ní. Ó wá tẹ̀síwájú nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún ó ní gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́, òun tìkára rẹ̀ tí ó sọ òkú di ààyè, tí ó pe wọn nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ìdí nìyí nígbà tí Paul fi ń kọ̀wé sí àwọn ará Gàlátíà nígbà ó dé orí 4 ẹsẹ̀ 7 tí Paul fi ní nítorí náà kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa tí í ṣe ti gbàgbọ́, àwa ní í ṣerú ọmọ Ábúráhámù. Nígbà tó dé Gàlátíà orí 3 ẹsẹ̀ 29, Gàlátíà orí 3 ẹsẹ̀ 29 ó tún ṣàtẹnumọ́ nǹkan kan náà. Ó ní bí ẹ̀yin bá jẹ́ ti Kristi, ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Ábúráhámù àti àrólé gẹ́gẹ́ bí ìlérí. So tẹ́ bá wo ohun tí Paul àpọ́sítélì ń sọ nínú Róòmù orí 4 yìí, ohun kankan náà ní ń sọ nínú ìwé Gàlátíà wípé Ábúráhámù ni bàbá gbogbo àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́, láì ní fi ṣe ẹ̀yà, láì ní fi ṣe èdè, láì ní fi ṣe àwọ̀ tí ń bẹ ní ara wọn. Èyí ló mú wa lọ sí abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbogbò, èyí tí a pè ní ìrètí Ábúráhámù nínú Ọlọ́run. Ìrètí Ábúráhámù nínú Ọlọ́run. Èyí ò ní ẹsẹ̀ orí 4 ẹsẹ̀ 18 títí dé 25 tó gbẹ̀yìn. Róòmù orí 4 ẹsẹ̀ 18 dé 25 tó gbẹ̀yìn. Tí bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ jẹ́ àjọjọ kà á. Bíbélì wípé nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí nírú ọmọ rẹ̀ ó rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n 100 ọdún, àti kíkú inú súrà àti kíkú inú sáárà, kò sì fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó lé ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó ṣàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti ṣèlérí ó sì lè ṣe. Nítorí náà ni a ṣe kà á sí fún un ní òdodo. A kò sáà kọ́ nítorí tirẹ̀ nìkan, a kà á sí fún un, ṣùgbọ́n nínú tiwa pẹ̀lú, ẹni tí a ó sì kà á sí fún bí àwa bá gbàgbọ́. Ẹni tí ó gbé Jésù dìde kúrò nínú òkú, ẹni tí ó fi tọrẹ ẹ̀ṣẹ̀ wa tí ó sì jí dìde fún nítorí ìdáláre wa. Nínú abala tó gbẹ̀yìn yìí, Paul àpọ́sítélì tún fìdí rẹ̀ múlẹ̀ dáadáa dájúdájú wípé ìdúróṣinṣin Ábúráhámù nínú ìgbàgbọ́ ló mú kí ìlérí Ọlọ́run kó ṣẹ nínú ayé rẹ̀ láì ní fi ṣe àwọn ìlàkọjá rẹ̀. Ábúráhámù sì ní ìlàkọjá tó pọ̀, ṣùgbọ́n bí ìlàkọjá yẹn ti pọ̀ tó, Ábúráhámù dúró nínú ìgbàgbọ́. A tiẹ̀ lè tọ́ka sí 2 nínú ìlàkọjá Ábúráhámù, ṣùgbọ́n ká tó wo 2, tẹ́ bá wo ẹsẹ̀ 18 orí 4 ìwé Róòmù tá a ti kẹ́kọ̀ọ́, Bíbélì ní nígbà tí ìrètí ò sí, Ábúráhámù gbàgbọ́ ní ìrètí kó lè di bàbá orílẹ̀-èdè. Kí ni ẹ túmọ̀ sí? Nígbà tí ìrètí ò sí kó sì lè bímọ mọ́, Ábúráhámù sì gba ìlérí Ọlọ́run gbọ́ wípé ọmọ òun yóò jẹ́ àmọ́ kàbí ìràwọ̀ ni, ẹni ó ti pé ọdún 99 tó sì tó ń gbàgbọ́ wípé mo ti pọ́ ọdún 99 láyé, ṣùgbọ́n òun sì bímọ. Ó sì nígbàgbọ́ nígbà tó dà pé ẹni pé ò sí ìrètí mọ́. Kí ló dé ó dàbí pé kò sí ìrètí mọ́? Ẹsẹ̀ 19 ó fún wa nídìí 2 tí ò fi sí ìrètí mọ́ fún Ábúráhámù. Ìdí àkọ́kọ́ òun lọ́jọ́ orí. Ọjọ́ orí Ábúráhámù ti pọ̀ débi wípé àti bímọ ti dẹ̀tì gẹ́gẹ́ bí ènìyàn, ní ìrí ènìyàn. Tẹ́ bá wo ẹsẹ̀ 19 ìwé yẹn, Bíbélì ní ẹni tí kò sí àìlera ní ìgbàgbọ́ kò kára òun ti kára rẹ̀ tó ti kú tán. Kí ni ẹ̀ túmọ̀ sí? Tí ẹ̀ túmọ̀ sí pé gbogbo ara ti dára àgbà, kọ̀kápárọ̀ òun ti dára àgbà, ó sì tún di ìlérí Ọlọ́run mú pé
irú ọmọ Ọlọ́run ó fún un. Ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ìpèníjà kejì tó ní òun ni pé ìyàwó rẹ̀ ní kò rí nǹkan oṣù mọ́. Tóbi ọ̀bá sì rí nǹkan oṣù mọ́ kò lè bímọ. Séérà gangan fúnra ara rẹ̀ ọmọ ọdún 99 ni ní gbogbo àkókò tá à ń wí yìí. Ẹni tí ò rí nǹkan oṣù mọ́, ìrètí pé yóò bímọ ò sí mọ́. Ṣùgbọ́n nínú àìnírètí yìí, Ábúráhámù sì tún ní ìrètí àti ìgbàgbọ́ nínú ìlérí Ọlọ́run. Ìdí nìyí tí ẹsẹ̀ 20 ìwé tí a ti ń kẹ́kọ̀ọ́ yẹn fi wípé kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run. Ábúráhámù kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run. Ẹsẹ̀ 20 yẹn ní ṣùgbọ́n ó lé ní ìgbàgbọ́, ó ń fi ògo fọ́lọ́run. Kò kà á sí pé ara ti dára àgbà, kò kà á sí pé Sárà kò rí nǹkan oṣù rẹ̀ mọ́. Ó sì tún ní ìgbàgbọ́ nínú ìlérí Ọlọ́run pé Ọlọ́run tó ṣèlérí ọmọ fóun ṣẹ yóò mú ìlérí iṣẹ́. Ọ̀nà tí ó gbà ṣe ni mi ò mọ̀. Èyí ló mú mi rántí orin kan tá a máa ń kọ pé Jésù yóò ṣe ìyanu, bàbá mi yóò ṣe ìyanu, ọ̀nà tí yóò gbà ṣe ni mi ò mọ̀, bàbá yóò ṣe ìyanu. Ábúráhámù gbàgbọ́ pé Ọlọ́run ó ṣe ìyanu ọmọ fóun. Ọ̀nà tí ó gbà ṣe ni ọmọ. Eléyìí ló sì lè mú ẹ wò ó pé kálòmíì wò ó pé ṣùgbọ́n ẹsẹ̀ 20 yẹn ní Ábúráhámù kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n tí Ágárì ti jẹ́ ìgbàgbọ́ inú Ábúráhámù nínú Ọlọ́run náà ló jẹ́ ó wọlé tọ̀ Ábúráhámù lọ. Kìí ṣe pọ́ sẹ́ Ọlọ́run. Tẹ́ ẹ bá lọ sínú ìwé Jẹ́nẹ́sísì orí 14 yẹn ẹsẹ̀ 1 sí 2. Jẹ́nẹ́sísì orí 14 ẹsẹ̀ 1 sí 2. Bíbélì kà báyìí wípé Sárà aya Ábúráhámù kò bímọ fún un. Ṣùgbọ́n ó ní ọmọ ọ̀dọ̀ kan obìnrin ará Íjíbítì, orúkọ ẹni tí ń jẹ́ Ágárì. Ẹsẹ̀ 2. Sárà sì wí fún Ábúráhámù pé kíyèsí ná, Olúwa dá mi dúró láti bímọ. Èmi bẹ̀ ọ́, wọlé tọ̀ ọmọbìnrin ọ̀dọ̀ mi lọ. Ó lè ṣe pé, ẹ gbọ́ dáadáa, ó lè ṣe pé bóyá èmi ó ti pasẹ̀ rẹ̀ ní ọmọ. Ábúráhámù sì gba ohùn aya rẹ̀ gbọ́. Èyí ò ní wípé wọ́n gbàgbọ́ wípé bóyá Ọlọ́run lè gba ọ̀nà ọ̀dọ̀ Ágárì mú ìlérí rẹ̀ ṣẹ. Ìgbésẹ̀ tí wọ́n gbé yìí gan, bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ láti ran ara ẹni lọ́wọ́ ni, wọ́n gbé lórí ìgbàgbọ́ náà ni wípé Ọlọ́run lè gba ọ̀nà yẹn láti mú ìlérí rẹ̀ ṣẹ. Ìdí nìyí tí ẹsẹ̀ 21 ìwé tá a ti wá ń kẹ́kọ̀ọ́ wá ń sọ fún wa wípé nígbà tí ó sá ti mọ̀ dájúdájú pé ohun tí Ọlọ́run bá ṣe ó lè ṣe, Ábúráhámù gbàgbọ́ wípé ohun tọ́lọ́run bá ṣe ó lè ṣe. Kò sì sọ́nà tí ó lè ṣe. Ọ̀nà tí ó gbà ṣe lè mọ̀ yé àwa. Ọ̀nà tó Ọlọ́run ó gbà ṣe kò yé Ábúráhámù, ṣùgbọ́n ó gbàgbọ́ pé Ọlọ́run ó ṣe. Torí náà l'Ábúráhámù wí pé bóyá ọ̀nà Ágárì lọ́lọ́run sì gbà mú lè rí iṣẹ́. So ìgbésẹ̀ lórí Ágárì gan gbàpá ìgbésẹ̀ ìgbàgbọ́ ni fún Ábúráhámù nínú ẹ̀kọ́ wa. Torí náà Ábúráhámù ní ìdánilójú ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ìdí nìyẹn tí ẹsẹ̀ 22 ìwé tá a fi ń kẹ́kọ̀ọ́ yìí, Róòmù orí 4 tó wá sọ fún wa wípé a sì kà á sí fún un ní òdodo. Ìgbàgbọ́ rẹ̀ nínú ìlérí Ọlọ́run pọ́lọ́run ó mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ, òun la kà sí fún Ábúráhámù ní òdodo. Kìí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀, kìí ṣe ẹ̀sìn, kìí ṣe ohunkóhun, kìí ṣe pípa òfin mọ́, ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀. Ẹsẹ̀ 22 nítorí náà la sì kà sí fún un ní òdodo. Ṣé ẹ wá rí gbólóhùn tá a pè ní a kà á sí fún un yẹn? Gbólóhùn ìjìnlẹ̀ ni. Gbólóhùn tó jẹ́ wípé wọ́n máa ń lò nílé ìfowópamọ́ ni. Gbólóhùn yẹn tó túmọ̀ sí ni wípé ohun tí kìí ṣe tẹni àfifúnni. Gbólóhùn yẹn tó túmọ̀ sí ni pé tó jẹ́ ti tèmi mo fi fún ẹlòmíì. Nínú owó ẹ lè lọ sílé owó yín, kódà lórí ẹ̀rọ ìléwọ́ yín ẹ lè mú iye kan kẹ́ kírẹ́dìtì àkáǹtì ẹnìkan kẹ́ fi fún ẹnìkan, kẹ́ fi ránṣẹ́ sí, yóò sì dọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni dátà náà lórí fóònù yín, ẹ lè fún ẹlòmíì ní dátà lọ́fẹ̀ẹ́ látòrí fóònù yín. Ọlọ́run nìkan lolódodo, òun nìkan náà ló sì lè fi òdodo fúnni.
olófòdodo fún Abraham, ṣùgbọ́n ó fi fún Abraham kì í ṣe nítorí ohun rere kankan tí Abraham ṣe fọ́lọ́run, ṣùgbọ́n nítorí ìgbàgbọ́ tí Abraham ní nínú Ọlọ́run lọ́lọ́run fi ṣe oore yìí fún. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run sì ń ṣoore ìgbàlà fún gbogbo ènìyàn lónìí níbi à ń lọ́nu. Bẹ́ẹ̀ lọ́lọ́run ń ṣoore ìgbàlà fún gbogbo ènìyàn lónìí tó bá ní ìgbàgbọ́ nínú ìfaraẹnirúbọ èyí tí Jésù Kristi Olúwa wa ti ṣe lórí igi àgbélébù fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Níbi tẹ́kọ̀ọ́ wa ó sì parí sínú ẹsẹ̀ 23, 24 àti 25 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, Róòmù orí 4 ó kà báyìí pé a kò sì kọ́ nípa tirẹ̀ nìkan pé a kà á sí fún un. Ẹsẹ̀ 17 orí 4 ìwé Róòmù nù. A kò sì kọ́ nípa ti Ábúráhámù nìkan pé a kà á sí fún un. Àwọn wo la wá tó kà á sí fún? Ẹsẹ̀ 24, ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú, ẹni tí a kà á sí fún bí àwa bá gbàgbọ́. Ẹni tí a kà á sí fún báwa náà bá gbàgbọ́ bóun ti gbàgbọ́. Ẹsẹ̀ 24 yẹn ó tẹ̀síwájú, ẹni tí ó gbé Jésù Olúwa dìde kúrò ní òkú, ẹni ó fi Jésù tọrẹ ẹ̀ṣẹ̀ wa, tí ó sì jíǹde nítorí ìdáláre wa bí àwa bá gbàgbọ́. So Ọlọ́run ń kà á òdodo fún èmi àti yín náà bá a bá ní ìgbàgbọ́ nínú ohun tọ́lọ́run ṣe nínú Jésù, nínú ìfaraẹnirúbọ tí Ọlọ́run ṣe nínú Jésù nípa gbígbé Jésù tó kú lórí igi àgbélébù dìde, tó kú fún ẹ̀ṣẹ̀ wa dìde lórí igi àgbélébù, tó gbé dìde kúrò ní òkú rẹ̀, tó fi Jésù tọrẹ ẹ̀ṣẹ̀ wa, tó fi Jésù ṣètùtù fún ẹ̀ṣẹ̀ wa, tó jí dìde fún ìdáláre wa. Tí àwa náà bá gbàgbọ́, a bá gba tọ́lọ́run ṣe yìí gbọ́. Tó o bá gbàgbọ́, ìwọ tó ń gbọ́ mi, ntí ìwé mímọ́ sọ ni pé a kà sí fún ìwọ náà ìgbàgbọ́ rẹ nínú Jésù, a kà sí fún ọ ní òdodo. Ibi tí ẹ̀kọ́ wa lónìí tó ti parí sínú. So kì í ṣe Ábúráhámù nìkan ni olódodo, gbogbo ẹni ó bá ti ní ìgbàgbọ́ bí Ábúráhámù lolódodo. Bí a sì ti ń dolódodo lónìí, òun ni pé o fi ìgbàgbọ́ rẹ sínú ikú, ìsìnkú àti àjíǹde Jésù, ẹni tí ó fi ara rẹ̀ rúbọ láti kó ẹ̀ṣẹ̀ gbogbo ayé lọ. Káwa tó máa lọ, ẹ jẹ́ á ṣàtẹnumọ́ àwọn ẹ̀kọ́ bíi 5 àbí 6 èyí tí a lè rí dìmú fún lílò nínú ẹ̀kọ́ wa tòní. Àkọ́kọ́ nú rẹ̀ tí mo sì fẹ́ tẹnumọ́ òun ni wípé Ọlọ́run nìkan lolódodo, òní sì sọ ní ìdólódodo. Gbogbo òdodo ènìyàn láyé yìí pátápátá bí àkísà ẹlẹ́gbin ni. Kò sóhunkóhun ténìyàn lè ṣe nínú ayé yìí tó lè fi sọra rẹ̀ dolódodo. Ọlọ́run lolódodo, òní sì máa gbé òdodo rẹ̀ wọ̀nyàn. Ọ̀nà wo wá ní máa gbà ṣe yìí? Kókó kejì nu, nípa ìgbàgbọ́ ni, kì í ṣe nípa ìkọlà bí àwọn Júù ṣe rò ó, kì í ṣe nípa pípa òfin mọ́, kì í ṣe nípa ẹ̀sìn. Rárá, ìgbàgbọ́ òun nìkan lọ̀pákùtẹ̀lẹ̀ tọ́lọ́run máa ń lò láti sọ ni dódódodo. Ìgbàgbọ́ nínú Jésù lọ́lọ́run máa ń lò láti tẹ́wọ́ gbà yàn, láti sọ̀yàn dọ́mọ, láti mú kéèyàn wà ní déédé pẹ̀lú Ọlọ́run. Nítorí náà, ìgbàgbọ́ táwọn ń sọ yìí kéèkàn sọ̀rọ̀ ẹnu lásán, ọ̀rọ̀ ìṣe ni. Ìgbàgbọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni dídúró ṣinṣin nínú Ọlọ́run nínú gbogbo ìlàkọjá wa láì bojú wẹ̀yìn. Nínú ìgbàgbọ́ nínú Ọlọ́run pé ohun tó ṣèlérí pé òun ó ṣeun yóò sì ṣe. Ábúráhámù nígbàgbọ́ nínú Ọlọ́run pé ntọ́lọ́run sọ yóò ṣe, bó tiẹ̀ jẹ́ wípé àwọn ìpèníjà wà tó lè mú kó ṣiyèméjì, ó dúró ti sin, Ọlọ́run sì mú ìlérí rẹ̀ ṣẹ. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí. Alágbára lọ́lọ́run wa. Ọlọ́run bó bá sọ̀rọ̀ mọ̀ mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Kókó kẹta tá a fẹ́ tẹnumọ́ òun náà ni wípé Ábúráhámù ni bàbá àgbàgbọ́. Kì í ṣe bàbá àwọn Júù nìkan, bàbá gbogbo àwọn tó bá ní ìgbàgbọ́ òótọ́ nínú Ọlọ́run ni. Àwọn irú ọmọ Ábúráhámù kì í sì ṣe àwọn tó ń tinú ẹ̀jẹ̀ rẹ̀ nípa tara jáde. Irú ọmọ Ábúráhámù àwọn tí wọ́n ní ìgbàgbọ́ orú èyí tí Ábúráhámù níni, láì ní fi ṣe ẹ̀yà wọn, láì ní fi ṣe àwọ̀ wọn, láì ní fi ṣe èdè tí wọ́n ń sọ lẹ́nu pẹ̀lú.
lọ́nà kẹrin, ìlérí Ọlọ́run nípa ìgbàgbọ́ ní ti ń wá, ìgbàgbọ́ náà là á sì fi ń gbà á. Ìdí nìyẹn tí òǹkọ̀wé Hébérù nínú orí 11 ẹsẹ̀ 1 fi wípé ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tá à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Ìlérí Ọlọ́run nípa ìgbàgbọ́ ní ti ń wá, ìgbàgbọ́ náà là á sì ṣe kí ni o, là ń gbà. So bọ́lọ́run bá ti ṣèlérí kan tàbí òmíì fún ọ, dì í mú. Ó pẹ́ ó yá o, yóò ṣẹ. Pípẹ́ ó lè pẹ́, ṣùgbọ́n dídé ìlérí Ọlọ́run ó dé, torí pé bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ó máa ń rí. Ní ìparí, ìgbàgbọ́ nínú ìfara-ẹni-rúbọ Jésù lórí igi àgbélébùú nìkan òun náà ló lè pa ẹ̀ṣẹ̀ wa rẹ́. Títẹ̀lé òfin, pípa òfin mọ́ kò lè pa òfin rẹ́. Òfin, bí mo ṣe sọ fún wa, ó lè nàka àléébù ni, ó lè tọ́ka sí ẹ̀ṣẹ̀ ni, ṣùgbọ́n kò lè wẹ̀yàn mọ́ nínú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀, kò lè wẹ̀yàn mọ́ nínú ìjìyà ẹ̀ṣẹ̀, kò lè gbàyàn lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, kò lè múyàn kúrò níbi ẹ̀ṣẹ̀ wà. Ṣùgbọ́n ìfara-ẹni-rúbọ Jésù Kristi, ó ti pa oró ẹ̀ṣẹ̀, ó pa oró ikú, ó sì dá wa nídè lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Ìdí nìyí tí ẹsẹ̀ 24 àti 25 Bíbélì tí a ti ń kẹ́kọ̀ọ́ yìí fi wípé ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú, ẹni tí a kà á sí fún bí àwa bá gbàgbọ́, ẹni tí ó gbé Jésù dìde kúrò ní òkú, ẹni tí a fi ṣe tọrẹ fún ẹ̀ṣẹ̀ wa, tí a sì jí dìde fún ìdáláre wa. A ti jí Jésù dìde fún ìdáláre mi àti ẹ̀yin. Ní ìparí, dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ, láì ní fi ṣe àwọn ìlàkọjá tó lè mọ́ ọ ní, láì ní fi ṣe ìbẹ̀rù pé bó lọ́la ó ṣe rí. Ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹni tọ́lá wà lọ́wọ́ rẹ̀, wípé ọ̀la mi ó ṣe kí ni o, yóò dára. Ohun gbogbo tí jẹ́ ìgbàgbọ́ lè jìnnà, bí orin kan nínú ìwé orin wa sọ pé àìgbàgbọ́ bílà tèmi lÓlúwa, òun ó sì dìde fún ìgbàlà mi, kí n sá máa gbàdúrà, òun ó ṣèrànwọ́, gba Kristi wá lọ́dọ̀ mi, ìfòyà kò sí. Torí náà lédè kan péré, ohun kan ṣoṣo tá a fi ń kani sí òdodo, tá a fi ń sọ ní di òdodo, òun ni ìgbàgbọ́ nínú Jésù. Àdúrà mi òun ni wípé Olúwa ràn mí àti yín lọ́wọ́ láti dúró nínú ìgbàgbọ́ nínú Jésù títí dé òpin. Níhìn ni mo ti fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní ọjọ́ Olúwa tí ń bọ̀. Mo sì gbàgbọ́ wípé ìgbà tí a bá ń dìjọ ń kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó tún ṣí wa níyè ju bí a ti lè rí nínú ẹ̀kọ́ yìí lọ. A ó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi Olúwa wa. Títí dìgbà míì lọ́sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé. Olúwa ó bùkún yín o. Ire o.